ohun táwa ń try láti sọ fún ẹ̀yin èèyàn ni wípé tó bá jẹ́ wípé lọ́jọ́ tí wọ́n gbé ẹjọ́ ìwá bá bàbá rẹ̀ àgò, òun ni bàbá bá ti sọ wípé ẹjọ́ yìí tẹ́ ẹ bá mọ̀ pé kò tẹ́yín lọ́rùn ẹ máa lọ ilé ẹjọ́, torí bàbá ń bẹ nígbà tí kábíyèsí àná Ajagungbadé tí wọ́n ń fi màmú jẹ tí ó sì sí ọ̀rọ̀ kankan tó súyọ lójú bàbá. Lẹ́yìn bàbá ẹni gbogbo eléyìí ṣẹlẹ̀, olóyè sì nìyí. Iṣẹ́ tí bàbá ṣe lẹ̀ fúnra ara yín lẹ̀ ń promise àwọn èèyàn pé kí wọ́n má wọrí ẹni tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ lólóyè tí wọ́n yàn lójú yín tí jẹ́ pé wọ́n gba kọ́nà yẹn. Promise tí bàbá promise wọn níjọ́ yẹn iná ń dá wàhálà lẹ̀ tó fi dòní. Tó ẹ pàtì gbà yẹn ni bàbá bá ti sọ fún ọ wípé ṣé ẹ mọ̀ pé kábíyèsí àná ló yan ìmáàmù, a sì lè rí kankan sí torí tọba làṣẹ, gbogbo tí ń ṣẹlẹ̀ lónìí ò ní ṣẹlẹ̀. A máa sọ fẹ́yìn èèyàn ọ̀tọ̀ ní tẹ́lómi fi ń gbọ́rọ̀, bójúlẹ̀ lómi fi ń gbọ́rọ̀ ni kò yé wa, àbẹ́ lómi ń gbọ́ ó máa ṣe nǹkan tó wù. Tó ẹ̀kọ́ bá ti gbé tí wọ́n ti ṣe the right thing at the right time ni àní wà níbi tá a wà yìí lónìí, àní máa ru ẹjọ́ kankan. Àmọ́ nítorí pé bóyá nǹkan kan ṣẹlẹ̀, bóyá màmú ṣe nǹkan kan tó dùn wọ́n àbí nǹkan ni mo àbáyé fún wọn ní full support tí wọ́n fún wọn gbà yẹn tí wọ́n promise wọn pé kí wọ́n má wọrí kí wọ́n ṣe díẹ̀díẹ̀ yìí tí wọ́n fẹ́ ó sì tẹ̀ wọ́n lọ́wọ́. Ìgbésẹ̀ yẹn náà ni wọ́n ń gbé, ẹjọ́ náà ni wọ́n rò fún kábíyèsí tó fi dòní lọ. Àwa tá à ń sọ̀rọ̀ àmọ́ nǹkan tá à ń sọ kì í jẹ́ pé bóyá à ń wá wà wí ní tó dá wàhálà lẹ́nu Ògbómọ̀ṣọ́ ẹ lọ̀rọ̀ tí bàbá sọ, kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ tó bá fẹ́ gbà, ìwọ tó bá fẹ́ má gbà, kò jù bẹ́ẹ̀ lọ.